àlejò ṣòro gbà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí tẹ́ bá gba àlejò láyé jù tẹ́ bá gbà wọ́n jù ìtàn ìlú yín ni wọ́n kọ́kọ́ tọwọ́ bọ̀ wọ́n á change ìtàn yẹn. Ìtàn ilẹ̀ Yorùbá wo ló ní kókó mọ́ báyìí? Ta ló lórí ọba ilẹ̀ Yorùbá kò ní kókó tó ní àrò? Ìlú wo ló kọ́kọ́ délẹ̀ Yorùbá kò ní kókó? Gbogbo ìtàn ni wọ́n ti tọwọ́ bọ̀. Tó bá gba àwọn àlejò sábúlé yín, ẹni láti wà careful láti make sure pé promote àwọn ọmọ yín ká má padà gbàjọba abẹ yẹn lọ́jọ́ ọ̀la. Majority àwọn abúlé ni wọ́n ti gbàjọba abẹ nílẹ̀ Yorùbá. Allah. Amúkùn ẹrù ẹ wọ òkèlè ń wò ẹ wò sàlẹ̀. Àti Sunday Igboho àti Kakanfò kí ni tẹ́ ní kí ni tẹ́ tí ìdánwò tẹ́ fi ń bára yín jà. Ẹ̀yin méjèèjì tí wọ́n bá pa yín pọ̀ ẹ lè má tí tó ẹyọ kan nínú àwọn ọmọ ogun àwọn ọmọ Ìgbò láwọn tí wọ́n láwọn dá wàhálà alẹ́ tẹ́rù ọmọ bàjọba ẹ mọ̀ tí ń dánwò ni àǹfààní mélòó lẹ́yìn méjèèjì tí rí o ebi kan ní tòǹpolò láyé Buhari ẹ̀ mọye bílíọ̀nù tí wọ́n gbé fún ni táyé Jonathan sẹ́ lè káyé àwọn ọmọ líle ibẹ̀ tán ẹ̀yin méjì tẹ́ yọjú síta ẹ sì tún wá ń bára yín jà lójoojúmọ́ àwọn àríjẹ nínú bàjẹ́ tí wọ́n ń kó sí yín láàrin àìmọye ìtàn míì ni mò ń gbọ́ràn yìí lẹ́yìn ìtàn tọmọ ìyá mi Lájí Abbas kọlọ́mbà ń san lẹ́san dáadáa Àmín. kí ló dé tẹ́ ń bára yín jà kí ló dé kí lẹ tí achieve ẹ lọ wo nǹkan kan tó máa ń ṣẹlẹ̀ sáwọn ẹranko àwọn gazelle àwọn ìgbín kan bẹ tán níwò gàgàrà báyìí ọjọ́ tọ́lọ̀ ń bá fẹ́ kí kìnìún pa wọ́n àwọn méjèèjì ni wọ́n máa bára wọn jà kíní ìwo wọn yà wá lọ́mọ́ra wọn ní lè rí yọ ibi tí wọ́n bá ti lè rí yọ yẹn ni kìnìún ó ti dé. Allah. ẹ̀yin méjèèjì tó yẹ kẹ́ ẹ parapọ̀ kẹ́rù ọba àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ wá ń bára yín jà kí lẹ tí ní kí lẹ tí jẹ gbogbo ẹ máa gbà láàrin ẹ̀yin méjèèjì ni èyí tó dàgbà ò gbọ́dọ̀ wà gbà kó fa àbúrò mọ́ra ni àbúrò gbọ́dọ̀ fa ẹ̀gbọ́n mọ́ra ni kí lẹ tí jẹ oore ẹnìkan ò lè dí ẹnìkejì lọ́wọ́ níjọ́ tí wàhálà bá dé àwọn ọmọ ogun tilẹ̀ Yorùbá ń wò pé àwọn eléyìí ó wúlò ẹ̀yin méjèèjì sì ń bára yín jà lọ́sàn-án lóru ẹgbà yàwó ara yín ni ilé Ọlọ́run fẹ́ Abdullahi wàṣẹ ilé Ọlọ́run fẹ́ tó kálukú ti lè ṣèjọba ayé ẹ ó kálukú ọmọ jẹ tiẹ̀ lọ́lọ́tún lọ́sì ẹ provide ìfọ̀kànbalẹ̀ fúnlẹ̀ Yorùbá ẹ ràn ìjọba lọ́wọ́ lórí bí ilẹ̀ Yorùbá ó ṣe ní ìfọ̀kànbalẹ̀ ọwọ́ ariwo là ń gbọ́ níta wọ́n ń pa àwọn èèyàn o wọ́n ń pa àwọn èèyàn o ẹ̀jọ̀ wá gbogbo ọ̀nà tọ́kẹ̀yìn méjèèjì ó fi jọba lẹ̀ tẹ́jọ ṣiṣẹ́ pọ̀ iṣẹ́ tí ń bẹ ńlẹ̀ yìí pọ̀ kọjá sẹ́yìn méjèèjì. Allah. bí kúkúrú ọ̀bá gbọ́n ìwo ló ṣe gígùn kí ló sẹ́yìn méjèèjì kí lẹ̀ ń bá kiri ayé kí lẹ̀ ń bá kiri ayé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí tí mò ń sọ yìí ọ̀rọ̀ ọ̀ràn mi ni ẹ wá ń bára yín jà àwọn ẹ̀mẹ́ ẹ̀yìn yín lérí síra wọn àwọn dìndìnrín kan pera wọn lájẹ wọn wí wótòwótò wàràwàrà ẹ̀yin lájẹ lẹ bá pa gbogbo àwọn tí wọn jọ ta ilẹ̀ Yorùbá yìí ẹ̀yin méjèèjì ẹ lọ ronú ẹjọ́ rí yín ó pé ìran Ìgbò wọn ìgbàlejò tó ran Yorùbá ìran Haúsá ó níbi ìgbàlejò wọn mọ Yorùbá ní ó lẹ àlejò kan ó dé tí ìran Yorùbá sọ pé ilẹ̀ Ọlọ́run ni Ọlọ́run ló nílẹ̀ gbogbo owó filẹ̀ sílẹ̀ ni ìwọ náà máa dáko lọ láì ní fòfin tì láì ní ìfi ààlà sí ìyẹn ló ń kó báran Yorùbá títí dọ̀la tó jẹ́ kí Amẹ́ríkà tí ò sí kọ́ńtì tó lè bá Amẹ́ríkà títí dọ̀la àwọn èèyàn ò fura sí oògùn olóògùn nílùú tó bá fẹ́ great ní ẹfí máa build ìlú oògùn olóògùn l'Amẹ́ríkà fi build Amẹ́ríkà fàyè gbàlejò gbogbo ẹni ọba ti dé wọ́n gbà wọ́n láyè débi pé wọ́n tún fún wọn láàyè orúkọ ọ̀ràn wọn tí wọ́n ti wá wọn yọkù nínú wọn ilẹ̀ fi lè rí Arab American Chinese American Indian American African American ọmọ ìlú ní gbogbo wọn fàyè gbàlejò ń lọ fún Barack Obama láǹfààní láti padà wá dà rẹ nílẹ̀ Amẹ́ríkà ìyá ẹ̀ lọ́mọ wọn bàbá rẹ̀ kì í sọmọ wọn ọmọ Kẹ́ńyà bàbá ẹ̀. Allah. Gbogbo ìlú tí ó bá great láyé yóò fààyè gbàlejò àmọ́ wọ́n gbọ́dọ̀ fi gígùn Amẹ́ríkà fi gígùn ó lè pọ̀ jálejò pọ̀ bàlú wọn jẹ́ wọn nígbà gbogbo òfin tí ó dé ọ̀nà ti tò sílẹ̀ kódà kán mọ́ mẹ́rí kó kàn wọ̀lú Amẹ́ríkà
tó bá ti bímọ sọ́dọ̀ wọn ọmọ rẹ ti dọmọ wọn anywhere tọmọ yẹn bá há sí láyé Amẹ́ríkà ó lọ gbé ọmọ wọn kì í sí ọmọ ẹ̀jẹ̀ wọn o wọ́n bí sílùú wọn citizen by birth the same right lónìí ìyẹn ló wá jẹ́ k'Amẹ́ríkà ó tóbi ó fẹ́ tóbi ju gbogbo ìlú ayé yòókù lọ lẹ́yìn Russia tó nílẹ̀ jù wọ́n lọ tá bá sọ̀rọ̀ nípa population Amẹ́ríkà lákọ́kọ́ àwọn tí wọ́n pọ̀ jù wọ́n lọ ní Chinese bẹ́ẹ̀ tí wọ́n láṣeyọrí tó wọn Allah. Amẹ́ríkà láṣeyọrí Amẹ́ríkà pọ̀ débi pé bí wọ́n ṣe pọ̀ tó wọ́n ní 49 states kò wá tẹ́ wọn lọ́rùn wọ́n ní òtó ìgbà tó di 1867 state kan bẹ l'Amẹ́ríkà wọ́n ń pè ní Alaska Russia ló ní Alaska tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá rí wípé Russia ò lè control Alaska mọ́ nítorí pé Alaska jìnnà sí wọn wọ́n kàn kó wọn mọ́ra ni fúnra Amẹ́ríkà náà negotiate pé ẹ ta Alaska fún wa state tiwa ò tí pé wọ́n ra Alaska ní 1867 wọ́n rà ní $7.2 million $7.2 million ní ra Alaska wọ́n àtọ́rí pé wọ́n ra Alaska kan máa wá pìtàn fún Alaska pé ebẹ́rú níyẹn ẹ bá ara yín ni òun ló jẹ́ the 58th state t'Amẹ́ríkà ni Amẹ́ríkà wá ń tóbi lágbára gbogbo ọpọlọ àwọn tí wọ́n kó yìí gbogbo ọpọlọ ayé l'Amẹ́ríkà ń lò gbogbo ìran kọ̀ọ̀kan tí wọ́n wá tẹ̀dó sí Amẹ́ríkà ló ń kálukú ń dá ọpọlọ jọ pé ìlú yìí ò gbọdọ̀ bàjẹ́ God bless America ilé máa gbọ́ lẹ́nu wọn God bless America ọjọ́ wo ni Nàìjíríà tó fẹ́ dà báyìí àwọn ìran tá a mọ̀ rí wọ́n ń wọ̀lú Chinese ń wọ̀lú wọ́n ń lọ kó nǹkan àlùmọ́ọ́nì orílẹ̀-èdè yìí wọ́n ń jí kó wọ́n ń tà tí ò sẹ́ni tí ò mọ̀ wọn gbogbo agbára tí wọ́n ní wọ́n fi sílẹ̀ fọ́mọ majority àwọn alágbára Yorùbá wọ́n gbé agbára yẹn lọ́rùn bẹ́ẹ̀ ni Allah. mo ti sọ níbi wáàsí kan rí mo ní tágbára yìí bá ń bẹ lóòótọ́ àwọn onísáyẹ̀nsì tán jọ ọmọ Yorùbá ẹ pé wọ́n kán tójú bọ̀ ẹ mọye billions of dollars tá a fi ra ọta àbọn ni táyé ẹ̀ta bá ń bẹ lóòótọ́ ètò bá ẹbọ ọbẹ̀ ní òjò kó gbogbo wa pọ̀ ẹyọ ẹbọ ọbẹ̀ kúrò ẹ go deeper into it scientifically kí ni chemical reaction tí ò jẹ́ kọ́ta ó wọ ara ẹni ẹ sọ di tẹ́bílẹ̀tì k'Amẹ́ríkà ó máa kó dọ́là àwọn wàrà lọ́wọ́ wa kí ló burú bẹ́ẹ̀ àmọ́ ńgbà tí Yorùbá ò yọjú Yorùbá láwọn légbé wọ́n láwọn ní nǹkan tó jẹ́ yí pé tó bá kásẹ̀ sókè ẹ̀ ní rí àlọ́ rẹ̀ lárí àràbọ̀ Chinese ti wá sí nylon tó jẹ́ pé tí wọn ò bá fẹ́ kán rí ìyàn tán bá wà nínú igbó nylon yẹn wà transparent tó bá fi cover ara rẹ̀ round ẹ lè rẹ́ni tí ń bẹ láàrin ẹ dẹ̀ mọ́ rí inú nylon yẹn bẹ̀tẹ̀ ẹ lè rẹ́ni tó dún bẹ̀ mọ́ sóògùn ni wọ́n ṣe débẹ̀ ní sáyẹ̀nsì ni kì í sóògùn bí Yorùbá bá ṣe àgbo tí ń jẹ́ tó lè mú ibà kúrò tó wá yàtọ̀ ságbo tó kù Yorùbá ó fi epo yípo wọ́n wá de òfin oríṣiríṣi ó forí balẹ̀ ń bì kó tó débẹ̀ ní tó sọ agbára Yorùbá dọ̀lẹ́ nìyẹn ní gbogbo ilẹ̀ Yorùbá ló fi di tàwọn ẹlòmíì tán ẹ wò lẹ́nìí gbogbo ibi tó jẹ́ ìgboro major cities ilẹ̀ Yorùbá àwọn aràn kan ti ra gbogbo ìgboro tán Allah. tèkó larí tá ń wí níjọ́sí ẹ lọ sí gbogbo capital city ilẹ̀ Yorùbá ẹ wá sí Ìbàdàn ẹ mú láti Lebanon Street àwọn aràn wo ní àní gbogbo ń tó wà bẹ́ẹ̀ ẹ lọ sí Òṣogbo Òkè Fíà majority ti ń bẹ́ẹ̀ bí àwọn wo ní àní ẹ lọ sí Ìlọrin ní Taiwo Road majority àwọn nǹkan ilé àjòjì tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́ àwọn aràn wo ní ara gbogbo bẹ̀ tán ẹ kú òun bẹ́ẹ̀ padà sẹ́kọ̀ọ́ ẹ mú láti Tinubu lọ sí MS ẹ dá padà ẹ dẹ́kọ̀ yìí ẹ kúrò ńbẹ̀ ẹ lọ sí Àjà ẹ kúrò ńbẹ̀ ẹ lọ gbogbo bẹ̀ yẹn àwọn tribe wo ni wọ́n ra gbogbo bẹ̀ yẹn tán ẹ kúrò ńbẹ̀ padà ságége àwọn aràn wo ni ra gbogbo bẹ̀ tán ilẹ̀ mélòó ló wà kù fún Yorùbá gangan àwọn aràn kan ti gbàgbóró àwọn aràn kan dẹ̀ ti gba gbogbo bọ́dà lẹ̀ Yorùbá làwọn ṣẹ́tù sí Yorùbá nílẹ̀ wọn dáko àwọn débẹ̀ wọn take over wọ́n fi ẹran wọn jẹ oko Yorùbá ebi wá dé nílẹ̀ Yorùbá ọ̀dọ̀ Yorùbá ò sí lóko mọ́ arúgbó lókù a manage orí Ọlọ́run àwọn ọ̀dọ́ tá a tún wá ń bẹ
tó yẹ ká ronú pé kí lọ́jọ́ iwájú wa ájà là ń pariwo ń jọkọ̀ kan là ń pariwo every time. Ìjà ní technique oúnjẹ wo la fi sílẹ̀ fúnra Yorùbá tá a fẹ́ jẹ báyìí. Èèyàn mélòó ní dáko nílẹ̀ Yorùbá. I'm into agriculture. Mo understand tí ń ṣẹlẹ̀ nínú agric ilẹ̀ Yorùbá. Kódà àwọn ọ̀ràn mi wá láti ilẹ̀ Haúsá, láti ilẹ̀ Igbo. Wọ́n á wá dáko lórí ilẹ̀ Yorùbá bí 1,000 acre 2,000 acre. Wọ́n á dáko yẹn tán báyìí. Wọ́n á dẹ̀ kó tírélà wá láti wá fi kó èrè oko yẹn lọ tí ó dẹ̀ sẹ́ni tí ó stop wọn. Allah. Ẹ̀ẹ́dẹ̀ lè rírú ẹ̀kọ́ lọ́dọ̀ tiwọn. Lẹ́yìn báwọn náà tí ó bá wá ta oúnjẹ fún wa lókù. Oúnjẹ wo ló wá kù tá a ní? Ẹ̀wà pupa nọ́ọ̀tì ní kó wá. Iṣu Àbújá là ń jẹ jù nílẹ̀ Yorùbá. Ráìsì Àbújá, ráìsì nọ́ọ̀tì là ń jẹ jù nílẹ̀ Yorùbá. Màálù wọn là ń jẹ jù nílẹ̀ Yorùbá. A pìpì àkábà àwọn gómìnà wa sọ̀rọ̀. Gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ kí agriculture ó jẹ́ àkọ́kọ́ tẹ́ gbélé yàrá ẹ̀. Àṣẹ yẹn ọ̀tọ̀ ní nǹkan tí ìran Yorùbá ń tà ń lé kiri anásù lè nà sí ìran Yorùbá ti fẹ́ mix àṣeyọrí látara apá mix pẹ̀lú àwọn ẹ̀yà mi. Ọmọ ìyá mi ìtàn kan ṣẹlẹ̀. Ẹrú Ọlọ́run kan bẹ àwọn ìran kan bẹ ní ilẹ̀ nítòsí India, láàrin India sí Indonesia ni wọ́n wà. Àwọn ìran yóò mix pẹ̀lú ẹnìkan rí láyé. Wọ́n ń pe àwọn ìran yẹn, wọ́n ń pè wọ́n ní ìran Senel, àwọn Sentinel náà ń pe ìran yẹn. Wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ Andaman Island láàrin Indonesia sí India Ocean. Island kan ní a lọ tẹ̀dó sí láàrin òkun. Ilẹ̀ tí wọ́n ń gbé kò wá sí ẹ̀dá Ọlọ́run kan níjọ́ táyé tí ń bẹ tó dé àárín àwọn ìran Sentinel yìí, not Sentinel. Kò sí ẹ̀dá Ọlọ́run kan tó wọ̀ ní ẹ̀rí dòní àrọ̀. Wọ́n làwọn ò fẹ́ rí ìran kankan. Kò sẹ́ni ó mọ̀ tán wọn. Kò sẹ́ni tó mọ Ọlọ́run tí wọ́n ń sìn. Kò sẹ́ni tó mọ oúnjẹ tí wọ́n ń jẹ. Àwọn òyìnbó tán fẹ́ explore. Wọ́n ti lọ síbẹ̀ láì mọ iye ìgbà wọ́n ti pa wọ́n. Ìhòòhò làwọn pípù yìí rìn dòní àrọ̀ wọn lásọ lára. Ewé náà fi ń bora. Lẹ́yìn pé wọ́n tún wá ní ọkọ̀ ojú omi tí ó gbé wọn. Àárín omi náà sì wà. Ọdẹ níṣẹ́ wọn àtàgbẹ̀. Àmọ́ wọ́n ní ọfà tó burú tó jẹ́ pé kò sẹ́ni tí wọ́n ta mọ́ lójú ẹsẹ̀ ló ń tọ̀ wọ́n kù. Allah. Àìmọye ìgbà táwọn Europe tí wọ́n ti gbìyànjú láti explore bẹ̀. Àwọn India tí ń bẹ nítòsí ibẹ̀ wọ́n gbìyànjú láti débẹ̀. Wọ́n rí bẹ̀ dédò ní àárọ̀. Ìgbà tó yá níjọba ilẹ̀ India ṣòfin. Àwọn èèyàn yìí gbà pẹ́nìkan kan ò gbọ́dọ̀ súnmọ́ àwọn ẹ̀pà wọn tì. Nígbà tí COVID dé, wọ́n níbẹ̀rù pé sáwọn ọ̀ràn yìí ṣe COVID ò ní pa gbogbo wọn run tán báyìí. Lẹ́yìn ìgbà COVID lọ, wọ́n rán drone kó lọ sókè kó lọ record, wọ́n tó bá wọn ń bẹ̀ tí wọ́n tó pọ̀ sí ni. Àwọn tí wọ́n suggest pé wọ́n ń gbé bẹ̀, wọ́n ní wọ́n gbọ́dọ̀ lé ní 500,000 yàn. Àwọn nìkan ní other country wọn ni. Wọ́n ní títì, wọ́n ní fóònù, wọ́n ní electricity. Wọ́n ti ń gbé bẹ̀ ń sìn. Ìgbà tí wọ́n kọ́kọ́ rí wọn, tẹ́nìkan kọ́kọ́ rí wọn, ẹnìkan tí ọkọ̀ ojú omi rẹ̀ paná sáàrin òkun tó kọ́kọ́ rí wọn, wọ́n rí wọn ní around 1963. Àtìgbà yẹn dò ní àárọ̀ yìí, ìran Sentinel kò sẹ́ni tó rí wọn. Kí ni tí wọ́n á fẹ́ lò ń bẹ̀? Kí wọ́n á láǹfààní ayé tí wọ́n wá tí wọ́n ò mí sí pẹ̀lẹ́ nìkankan. Àwọn náà lajú, wọn kàwé, wọn kéwú. Kò sí nǹkan ọ̀làjú kankan lọ́dọ̀ wọn. Wọ́n ọmọ aládìkún, ọmọ ìyá mi dáadáa tí mo fẹ́ràn bí ojú. Dákun mo fi Ọlọ́run bẹ̀. Alágbára kì í sọ̀rọ̀ tán bí mo ṣe wí ń jọ́ sí. Alágbára kì í jẹun tán bí mo ṣe wí ń jọ́ sí. Alágbára kì í sùn tán bí mo ṣe wí ń jọ́ sí. Lọ sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí dáadáa. Alágbára ò wá gbọ́dọ̀ bínú tán lẹ́lẹ́kẹrin. Má bínú tán, má sọ̀rọ̀ tán, má sùn tán. Nínú má bínú tán ni pé parí ìjà àárín ìwà àtọmọ ìyá rẹ̀. Kàkànfò àwọn tí wọ́n kó sí yín láàrin tí wọ́n ń dàrú yìí. Ẹ̀yin méjèèjì ni bàbá Aláàfin fẹ́ sọ di nǹkan kó tó lọ. Lọ́jọ́ tí bàbá Aláàfin ọba fún olóyè Ìgbòho ní lẹ́tà ní wàhálà dé nínú ilé ẹ̀. Ni bàbá ní ìjọba ó rò wípé èèyàn lèèyàn dá gbogbo wàhálà yìí lẹ̀ ni o.
ó yé olóyè Ìgbòho, ó yé mi, ó yé àwọn tí wọ́n wà ńbẹ̀ ńgbà yẹn, ó yé ńlá pàtàkì tí wọ́n fẹ́ kẹ́yìn méjèèjì kẹjọ máa fọwọ́sowọ́pọ̀ báyìí lórí ìfẹ́ ní tí bàbá dà láníyàn, wọ́n dà ní àbúrú kankan pé kẹ́yìn méjèèjì yọjọ́ wájú ilẹ̀ Yorùbá lẹ́yìn méjèèjì jẹ́. Bàbá yìí ni ọ̀wá sí láyé mọ́ làwọn tí wọn ò ní kankan tí wọ́n sì nínú ayé yín wá sẹ́yìn méjèèjì dọ̀tá. Kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Ẹ gbà yàwó ara yín, orí ẹnìkan ọ̀kan tẹ́ni kejì. Bẹ́ẹ̀ nìkan bá láyà tó bá síwájú ogun, ọ̀rọ̀ rẹ̀ ò lè jà, ó lè kọ́lé tagbọ́n gbà mí. Ọlọ́run ní da ọ̀nà yín méjèèjì ẹ dákun. Ẹ wá rí ti Lájí Abbas ọmọ ìyá mi ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. Olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv. Driving you around the world.